ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè Matthew Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó máa ti tú àṣírí nípa ọ̀gá àgbà ọlọ́pàá tuntun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ yàn ìyẹn ọ̀gbẹ́ni Ọlátúnjí Rilwan Dísù. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ ti jẹ́ kó di mọ̀ wípé Túnjí Dísù ó kó ipa ńlá takuntakun nípa bóun ṣe wà láyé láàyè iye àsìkò yìí àti pé òun ò lè gbàgbé oore tó ṣe fóun lásìkò tí àwọn ológun tó sì wà lórí àlééfà pàápàá lọ́dún 1995 tí wọ́n dá ẹjọ́ tí wọ́n jù ú sẹ́wọ̀n tó sì ní kí wọ́n pa òun nítorí pé òun fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ọ̀gágun Sani Abacha. báwọn àti wípé lásìkò ọ̀gágun Sani Abacha ni wọ́n mú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n sì fẹ̀sùn kàn pé ó wà lára àwọn tí ó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Abacha. eléyìí ni ló jẹ́ kí wọ́n mú Ọbásanjọ́ tó sì jẹ́ pé ẹ̀wọ̀n tí wọ́n dá fún tẹ́lẹ̀ ẹ̀wọ̀n gbére ni kó tó di pé wọ́n dín kù tó sì jẹ́ pé èròǹgbà ọ̀gágun Sani Abacha gan ni wọ́n ní kó pa Ọbásanjọ́ dànù nítorí pé kò fẹ́ àwọn àgbà ológun tí wọ́n ní ìrírí jùlọ láti wà láyé kí wọ́n bá máa dà á láàmú àti láti fipá gba ìjọba lọ́wọ́ ẹ̀. ṣá o láti ìgbà náà oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ ti ṣe ààrẹ alágbádá Abacha tóun fúnra ẹ̀ fẹ́ pa Ọbásanjọ́ òun gẹ́ ti kúrò láyé tó yìí jẹ́ pé lọ́sẹ̀ tí ó lọ lọ́hùn-ún ni Ọbásanjọ́ ló ṣẹ̀ṣẹ̀ tú àṣírí lórí Túnjí Dísù pé ó kó ipa pàtàkì ní àsìkò ìgbà tí Abacha tí ó fẹ́ pa òun náà. ó ní Túnjí Dísù ni wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ wípé kí wọ́n fi mú òun pé kóun má lè jáde nílé tó sì ní Túnjí Dísù ìwà ọmọlúwàbí tó wù gbà náà ni ó sì jẹ́ kí òun wà láyé. ǹjẹ́ níbo ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti kan sára sí Túnjí Dísù tó tú àṣírí yìí? ó máa ní níbi ìfilọ́lẹ̀ ìwé tí ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Sunday Ẹ̀yìndẹ̀rọ̀ ètò ṣe ìfilọ́lẹ̀ ètò jẹ́ ìwé méjì tí wọ́n pe àkọlé ní Reflection on Policing and Security and My Adventure in Policing Nigeria. eléyìí ibẹ̀ ni Ọbásanjọ́ tó pè lálejò pàtàkì tí Túnjí Dísù náà wà níbẹ̀ ni ó ti sọ ọ̀rọ̀ yìí tó sì dúpẹ́ lọ́wọ́ Túnjí Dísù gidigidi. yàtọ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà níbi ìfilọ́lẹ̀ ìwé Sunday Ẹ̀yìndẹ̀rọ̀ tó jẹ́ pé Ọbásanjọ́ náà ló yàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá lọ́dún 2005. àwọn míì tó tún wà níbẹ̀ ní ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Suleiman Abba, ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Usman Alkali Baba, ìyàwó ọ̀gá àgbà fún ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó ti olóògbé Solomon Arase yan arábìnrin Agbérasí Arase, ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi ìyẹn Captain Inuwa Wada, àwọn igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá náà ti fẹ̀yìntì Jonathan Towuru, Ògúnjẹ́milúsì, àwọn ọba láti ìpínlẹ̀ Ondo, àwọn ọba láti ilẹ̀ Yorùbá àti àwọn èèyàn pàtàkì bíi bẹ́ẹ̀.